ọmọ ló ràn mí wá. 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 abiyamọ tí ń sọjọ́ bí o. ọmọ ló ràn mí wá. Mbadele arolu o, Mbadele arolu. Mbadele arolu o, Mbadele arolu. Òjò ló rọ̀ tí ò dá o, Mbadele arolu. Mbadele arolu o, Mbadele arolu. Òjò ló rọ̀ tí ò dá o, Mbadele arolu. MC Blessing. mo dé lónìí orí mi àfire. ìdè tí mo dé kì í ṣe kólókó mọ́ lè roko. ìdè tí mo dé kì í ṣe kọ́lọ́nà mọ́ lè yẹ̀nà. mo dé lónìí nítorí abiyamọ tí ń ṣe ọjọ́ ìbí lónìí ni. Alhaja Shakirat Abiodun aya Imran nìyá olóríire tí mò ń wí. ọmọ rẹ̀ àtàtà Musharraf Adéníyì ló ní kí n wá kọrin kí wúrà òun kí n bá òun kí abiyamọ eré adúró tì ní nígbà àṣòro. abiyamọ tí ò sí láwùjọ àwọn abiagba okú ọdún o. Alhaja Shakirat aláṣẹ àtolùdarí iléeṣẹ́ chapter 3 catering and rental services tí ń bẹ ní Kọ́lápọ̀ Ṣọlá estate Àkóbọ̀ Ìbàdàn ní kórìjẹ́kọ́ ọ̀pẹ́ láyé kánrin kéṣe. bọ́ọ̀ bá nílò cake tàbí àga àti kánópì gidi fáyẹyẹ ọ̀dọ̀ wọn ni kọ́ gbà lọ. Kọ́lápọ̀ Ṣọlá estate Òmù Àkóbọ̀ Ìbàdàn lọ́wà. Alhaja Shakirat o abiyamọ re. Alhaja tó re mẹ́kà tọ́bọ̀ ọ̀gá àfàkọ̀já bọ́ tọ̀kọ̀ pé alájà ni gbogbo ayé wa ń pariwo òní rámáyé mọ̀ sàmì ẹ̀. ìyá alálùbáríkà ó ti ṣòwò kalẹ̀ kó rèrè jẹ́ sí lókù. Odùmarè ò ní jẹ́ ọ̀tàn náà wo sàárè ọmọ ìlàyé àláwọ̀rà bí ó ti ní jẹ́ ọ̀parẹ́ máyé mọ̀ sàmì ẹ̀. Alhaja Shakirat o ojú rí o ní fọ́ etí rí o ní di o ní jẹgun kẹ́yìn ẹran ayé ò ní fẹ́ gbà fún ọ lóúnjẹ. ọmọ rẹ Musharraf ó ní kí n kì ọ́ délé àwọn bàbá tó bí ọlọ́mọ. Alhaja Shakirat o Ìbàdàn nílé ẹni bá mọ bẹ̀ kọ́ mọ́ ṣàfihàn ọyẹ ẹ̀jẹ̀ á mọ̀ ń lọ. Ìbàdàn ńlé Olúyọ̀lé ọmọ àfìtó òṣèwìn bọ ọmọ agbọ́ sásẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà ọmọ adúró gbọ̀ngbọ̀n níwájú ogun ọ̀jàjàjà kókó hàn nìbàdàn rí ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọwọ́ tòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. àgbàlá Ògúnmọ́lá mo ló ti tó kòkò sáré àgbàlá Ògúnmọ́lá ó tóbi ó jókòó bàbá ẹlòmíì lọ. ìlú Ìbíkúnlé ìlú Àjàyí Òkìdí Olú Onígàngá jípọn òpomi òṣùrù wẹ́dà ẹni Àjàyí bá gbàgbà tí ò lè gbà tán ìgúnnugún ní gbàlúwa rẹ̀. Alhaja Shakirat ọlọ́jọ́ bí òní o a kì í fọkọ́ kanlẹ̀ nígbàlẹ̀. mo ní ẹ má fọkọ́ kan bàbá mi ẹ̀sà tó lòpin ní mi àárò òde ògbólúkẹ́ ńlẹ́ o ẹ̀sà ògbìn àárò ògbójò iwájú ológbòjò ìgbéegun ẹ̀yìn ológbòjò ìgbéegun apá ọ̀tún ológbòjò ìgbéegun apá òsì ológbòjò ìgbéegun ẹ̀yìn lọ́mọ oníkéré aróló owó nìyí ńlẹ́ o. Ìbàdàn mẹ́sì ọ̀gọ́ ọmọ ajẹ̀gbín tàbí karahun fọ́ọ̀rì mu lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ẹni rámáyé ẹ̀ mọ́ sàmí ẹ̀. Alhaja Shakirat o ẹ ti sọdún èyí náà nínú owó nínú ayọ̀ nínú ìdùnnú èyí tí ń bọ̀ àjọ péjú ṣe ni. Musharraf Adéníyì ló ní ẹ ti sọdún èyí Mbadele arolu òjò ló rọ̀ tí ò dá o, Mbadele